bàbá wa Ajanasi àgbà Dr. Ajanasi ẹ̀yin lẹ fún ipò nọ́ọ̀sù jíjà lẹ fún ní oríire àwọn Ajanasi máa ń ráre ni ìwọ̀n máa kó mọ́sà ìkájà máa ń sọ ọmọ jàsẹ́kọ̀ àti gbẹ̀gbì bí wọn gbé kílẹ̀ ẹ̀jà ní ìṣẹ́ máa kawó ẹ sì kó iyì ẹ daṣọ àṣírí ẹ daṣọ ọ̀ṣọ́ ẹ dábòkù Ajanasi. Ó ń kálukú yan bọ́ lé kéwẹ́ lọ kàwé ò lè ra Ajanasi he mọ́ o wọ́n fi dán lọ́lá òsì bẹ́ẹ̀ mo tó o ṣe ni. Bàbá wa Ajanasi àgbà fún ilẹ̀ Ìlọrin tí ó ṣẹ́kù bí kankan kódà bálùjànnú bá ń bẹ ń lọrin ẹ̀yìn l'Ajanasi rẹ̀. وكنت به أجل الأمم وأجتلي زمانية الكل وجئ ملتم أديا. Ọlọ́run ní dá yín padà sẹ́yìn. Amina. Fáàrí lẹ jẹ́ fún l'Ílọrin. Ọlọ́run ní sọ yín dídàkudà. Àmín. Mo kí bàbá wa Adam Sani gbàtẹ́ yín kú l'Abidjan làwọn gba race níjó ní báwa ń ṣe ń jáde làfà Buhari dé àmín tó tún wà ń bẹ̀ báyìí ẹ̀ ní parẹ́ o. Àmín. Ẹ wo ẹ̀kọ́ wọ́n ní ìṣẹ́jú mẹ́wàá àwọn ò ní lò tán wọn ò sì lò tán ẹlòmíì wọn fún ìṣẹ́jú mẹ́wàá báwọn yóò sì fi òdo sí lẹ́yìn yóò sì sọ di 100 ìṣẹ́jú wọ́n tún wá ní àwọn ò ní lọ tí ń fi sọ̀kalẹ̀ Ọlọ́run ó di ẹ̀pẹ́ fún wa. Àmín. nítorí méke ìfi ronú kágbàlagbà òkú nù gbọ́wọ́n tó ọba lè ya alájẹtán á ronú bí okú kó lè fún aláyè tíya ẹni wọlá yín lọ́wọ́lọ́wọ́. Àmín. tí n bá ní èèyàn ní mọ̀ kí màá pọ̀ lọ́rọ̀ ìní lọ ibi tó yẹ kí n lọ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ mo kí Turakingeri. Ìdá àgọ́mọ̀lì bìládà bànú a. bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà Turaki mọ́nu òní la dìbò tí Turaki ó wọlé àkílódé ibẹ̀ nù mí tí mi sọ wálé lékè bí ó ṣe gómìnà ni iná mo gbé wà lọ́rin lónìí mo kí Turakingeri mo wá kí olóní ọ̀pọ̀ ní. Àná kọ́dìrí yòlè wákìtì àbúdó lè kọ́dìrí. Ọlọ́run ò pé kẹ́ ẹ sí ó kọjẹ́ dókítà ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan Ọlọ́run ò pé kẹ́ ẹ sí ó kọjẹ́ mo wá kí ẹnjìníà wa Sìrù ọ̀dọ̀ sí Suleiman láti pàdé kẹ́yìn èyí tẹ́ ẹ ṣe lónìí ọ̀ràn lẹ́ẹ̀dá alárùkálẹ̀ sóore fún yìí ìwà lọ́rin rí kí n tàn máa owó ó ṣẹlẹ̀ rí torí pé tí wọ́n bá pè yẹn lọ sí lọ́rin pé kọ́ wá ṣe wáàsí bí ìgbà tí èèyàn jáde ní Jamia Islamiyya tí wọ́n ní wọ́n fún lọ́jọ́ kan pé kó ṣe kútùbà ní haram dédé tó senu téèyàn bá dá lọ́rin mọ̀ kò ní mọ̀ nǹkan kan mọ́ láyé. Allah gbogbo yòówù kẹ́ ẹ máa dánwò àwọn ọ̀gbọ̀dọ̀ báyìí dá sí. gbogbo ń tẹ́ bá rí ẹ máa dánwò. ẹ̀fọn tó bá ti balẹ̀ gologolo bàbá ó ti sùúrù. ẹnu káwọ ọ̀tọ̀ yín sọ́nà ni tó bá ṣe lú mi nírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ á lè dìde lọ́bẹ̀ ká kókò bókò lọ́ bá wọn. sáwà báyìí wí ni
ẹ̀yin àfa àwa sáwà àbáyé wí ni àmọ́ ń tá sọ fún yín ni pé ẹ má já àwọn èèyàn orògbò kéwú tẹ ẹ kọ́ wa irọ́ ni o ẹ ti fẹ́ máa jára yín rọ o kéwú tẹ ẹ kọ́ wa sẹ́ ẹ gbé amára ni àwọn tí ń bẹ́nu Al-Qur'ani ò ṣiṣẹ́ mọ́ innamal mu'minuna ikhwatun faslihu bayna akhawaykum kò ṣiṣẹ́ mọ́ kọ́dí sọ́ra màṣúfà ń bá gàtí tọ́ ibàtà minal mu'minina iqtatalu faslihu baynahuma wa in baggati aduhuma ala al-ukhra faqabbilu lati tabghi hatta tafiya ila amrillah so no ṣiṣẹ́ mọ́ afala ta'qiluna ẹ̀yin lẹ kọ́ a wọ́n ibi òṣìṣẹ́ mẹ́ta náà padà lọ lu wa ká lọ́ máa sọ fún ẹ pé tó ẹjẹ́ apàdà bí a ti wá o ibonu àwọn afáwa ti sọ pé kéwù òṣìṣẹ́ mọ́ oògùn lókùn tá a máa ṣe o. anakadiri yuliwakiti. gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin bàbá tẹ́ wà ń lọrin lónìí Ọlọ́run ti gbé yín sórí stéèjì àdánwò báyìí ọba tó níyín ló kù tí ọba yín yẹn jú ẹ̀ àwọn wa ní kankan tá a lè ṣe nípa àmọ́ àdúrà ràn yín lọ àdúrà ló kù tá a máa fi ràn yín lọ ṣùgbọ́n o tọ́ ibà méjèèjì náà ó yẹ kí wọ́n ronú o torí nígbà tí ẹnu bá lé ilé ọba ká ọmọ lé ẹnu bá lé òlé kọ́ máa dúgbò o torí wọ́n padà sọ fún un pé àwọn ọmọ ilé tí náà ẹ pè é wọn ọ̀dá yín lò wọn ọgbọ́n tẹ̀ ń wí ilẹ̀ fẹ́ náà wọ́n sàdúgbò aládùúgbò sí. mọ pẹ́ náà fún inú kéèyàn méjì ọ̀há máa jà lẹ́dẹ̀ẹ́ ní ìsìnká pé wọ́n bí àwọn Ìlọrin kí bàbá ẹ̀mí ọ̀wá ni wọ́n wá sẹ́gbẹ́ tí wọ́n sọ ní pé ẹ̀yẹn ju ìdílé náà pé ẹ bá parí tọ̀dọ̀ yín àwa náà ń bọ̀. Pékéwu. anakadiri yuliwakiti. ó kí abáwọ̀ ọmọ àlùbáríkà. abudulkadiri. èmi ò rí wọn rí àwọn náà ò rí mi rí wọ́n ti ní àdánwò tó dá wàhálà alẹ́ tá à ń rántí èdò ní ńlọsọ àdọ̀ orí ẹ̀rọ ayélujára là ń ti ríra wa. abálàbíbù ló pè mí wàláhì tí n bá sọ kankan fún yín lónìí yọjọ bí irọ́ òní ni Lailatul Qadri mi òní ni Lailatul Qadri mi bàbá làbíbù tí wàá pè mọ́ á pe àwọn mídíà mo ní ẹ lọ yí ọjọ́ Lailatul Qadri sọ́la à ń lọ ilé àfa wa. Ìlọrin ọmọ pé ó ló ń ṣe fáàrí wò ní bọ́ kalẹ̀ èyí wọ́n sọ fáàrí lọ bí wọ́n ti ràn wọ́n mọ bí wọ́n parí ẹ̀ sí wọ́n tù látòkè tí èdè lẹ̀. àná ẹ máa gbìyànjú inú ayé wa gan. kọ́ọ̀dìrí olùwàkìtì ọ̀. wèrè mi ò àmọ́ pínlẹ̀ ládùúgbò ló ti ké òtẹ́lẹ̀ ládùúgbò ló ti bẹ̀rẹ̀ ké. ọlọ́run mọ̀ọ́mọ́ àrẹ́sì gbogbo wa fún yín ni ọlọ́run àrẹ́sì wa ó sì à ń kọ̀ fún wa ó kó wa wájú yín kẹ́ ẹ dá ẹjọ́ tó bá wù ìdí àlórí ẹ sì dá àwa náà sì gbà. bá a bá rí common hairdresser nílọrin a gbọ́dọ̀ fún lọ́wọ́ àwọn bàbá rẹ̀. Ìlọrin ní ìpè Kwara o gbàrà àjàgbóná tó wà máa gbé a gbọ́dọ̀ fáwọn lọ́wọ́ Ìlọrin mọ́ sọ. anakadiri yuliwakiti abudulkadiri ukanabi Muhyiddin wal aslu Kailani. Àbáwa Abdulkadiri tí ń bá àgbàlagbà jókòó. anakadiri yuliwakiti. Ọlọ́run láti bàbá Jánẹ́sì sọ sí mi létí nígbà tá a jókòó ń bẹ̀ wọn. Wọ́n ní ẹni tẹ́ ń bá jókòó Ọlọ́run wọlé àpéjọ tí wọ́n bí lọ́sọ̀rọ̀. Ọjọ́ náà ló sì bẹ̀rẹ̀ àwẹ̀. bidayatu amri. Ọlọ́run kó tún wá wọlé àpéjọ tó kú òun lọ padà wá kírun síra rẹ̀ la. zikiru mala alifado wa sawmi ya fi ma adibi ikana sukurati. anakadiri yuliwakiti abudulkadiri ukanabi Muhyiddin wal aslu Kailani amri bi amrillahi in qultu kun yakun fakullu bi amrillahi fakum bi qudrati wa ma qultu. èyí táwọn sọ fún yín ni pé ìtòsòrò ó ṣe láyé lẹ́sẹ̀ yìí kí wọ́n máa gbàgbó lé bàbá rẹ̀
kó sì máa dábìrà tó tóbi tó báyìí ó láti jẹ́ pé màmá tó bí ní sẹ́kàn tí wọ́n ṣe wájú Ọlọ́run. tí wọ́n bá ń bẹ láyé ẹ lọ dọ̀bálẹ̀ fún yìí ní ẹkúnlẹ̀ o ẹ lọ dọ̀bálẹ̀ kẹ́ ẹ̀ ná tán láyé tí wọ́n bá wá sí láyé ẹ lọ sí kúrò àlọ́sọ̀kọ̀ wọ́n ń bẹ ọ̀rọ̀ yín dọ̀bálẹ̀ fún yàrá yín ayé ẹlòmíì tó dàrú ìyá rẹ̀ lọ́fà. ọkọ mi jẹ́ àfa àkọ́kọ́ mi yẹn ṣe sórí ilé àfẹnutọ́ bá ṣe orúmọ̀ tó yẹ kó ṣe fáfá màmá yín ra ọjà yẹn tó pé màmá yín ra ọjà yẹn tó pé wọn ò ní sunkún lórí yín o àmín wọn ò ní sunkún lórí yín o àmín àsìwé ọ̀rọ̀ ni igi tó bá tọ́ ìpẹ́ngbó wèrè ní í ṣe yín tí igi tó bá tọ́ ọ̀bà pẹ́ngbó ìwọ wọn ò fi sòpò ná àwọn onídọ́mà àwọn rẹ́gírẹ́gí lábẹ́ tí wọn ò bá wá gbà àwọn àṣàṣàn bàbá ti kó nǹkan di igi tọ́tọ́ òun nílé débẹ̀ wọn bá kú bí díẹ̀ tí ó débẹ̀ tó bọ́nú ẹ̀gbìn tó sọnù máṣíìnì lẹ̀ tẹ́gungun lẹ́sẹ̀ ní ọmọ aràn tó fi padà lé gbogbo ẹni tó bá lóun fi ọwọ́ aburú gbẹ̀yìn ọlọ́run wọlé agbẹ́ bàbá jánẹ́sì wọ́n ní mẹ́jọ lajẹ́ àwọn àti áfíríkà àmọ́ lórí ìburú kan bẹ́ẹ̀ nu wọn tó yà wèrè wọ́n ló kọ́ rẹ̀ ní kìtìmẹ́rù wọ́n ní ọlọ́run dẹ sí àtàbátù ọmọ àbílà àbí tó fi lọ fà lásọ ya gbogbo ẹni tó bá lókun bí tẹ́rìn ọlọ́run ọdẹ ajá àwọn àti áfíríkà àbí. ẹ fẹ́ràn wọn dáadáa tẹ́ ẹ bá fẹ́ràn ẹ sàmì kò ní jù bá ń lọ gbogbo ẹ̀yin ya wa gbogbo yín la kí nǹkan kan ò ní ṣe yín ayé ọmọ ẹnìkan lọ dá tẹ́ wá pé tiẹ̀ yín náà lọ dájọ́ lọ́dọ̀ ọkọ yín ẹ lọ dájọ́ lọ́dọ̀ ọkọ yín ọkàn lọ́mọ rẹ̀ ń dààmú rẹ̀ ní sọ́wọ́n náà dààmú ọkọ rẹ̀ wọn lọ́mọ rẹ̀ ń dààmú rẹ̀ ó ní mugbó kò sí ní mugbó ibi wọn náà ń dààmú ọkọ rẹ̀ ó ní láti sàárè ló ti bẹ̀rẹ̀ lẹ̀ ó sì sùn kò jí tí wọ́n fi sínú nígbà tí wọn náà fọkọ rẹ̀ lọ́kàn balẹ̀ ọmọ ò lè fi ọ́ lọ́kàn balẹ̀. fa arba'atu ashiya'a. ọ̀rọ̀ mi ọ̀pọ̀ ọ̀rọ̀ mi ọ̀pọ̀ ilé àfa wa la wa kùránì àgbà àmọ̀ kàfíìn ìsìn àbádìí ó dà múra wá sí lọ ń tọ́ yẹ kí ọmọ àlùbáríkà òwú ni gbé ẹ dákun ẹ wá fún mi lọ́wọ́ kájọ tó ga ó yà jọ wá tó àga ní kí n ti débi látàgò mẹ́rin ẹ kàn dá sọ fún àríbọ̀ mi lọ́rùn ni àmọ́ nǹkan mẹ́rin ní jogún parun. tusa bíbọ àfàtà. nǹkan mẹ́rin ìní jogún parun fẹ́ dà tọ́ ọba ti lè ní kẹ̀kẹ́ nu mẹ́rẹ̀ẹ̀rin lọ béèrè bí wọ́n ti wọkọ̀ parun. liman kana fi gari kan wàlàlísà. ìkẹ́nu mẹ́rẹ̀ẹ̀rin tọ́ bá ti lè san ọ lásán tọ́ wọnú ara rẹ gbàgbé ẹ̀ kó o lè débi tó ń lọ. liman kana fi gari kan wàlàlísà tawani. àkọ́kọ́ nù tí jogún parun ní kéyìn òròjú o lè débi tó ń lọ. àwọn èèyàn mà ti occupy òkè wọ́n mà àyàn mà ti pọ̀ lókè àwọn èèyàn rọ̀ díodío ni wọ́n tó wá ń sùn tí o bá ní rí bẹ́ẹ̀ kí ló dé tá a bá zàdúró ti fi ní tàrà túnà ọmọ rọ́bì fi ìlàyàlì. lè ajílírí dọ́ọ̀kà yàwó mọ̀ ọ́ lálẹ́ mọ̀ wá lè fọwọ́ fìkìní ilá tanzili ilmi wà bá lìgìní ilá kìsàtàrú mọ̀lẹ́ ìzà zọ́mọ̀tánà mọ̀lẹ́ ilá yagusu lè bàhárà máa ń tọ́lá bá lálálí. mo fẹ́ dàbí ọmọ àlùbáríkà ó mú mọ̀tínà àti mílíkì o sì lọ fẹ́ dàbí ọmọ àlùbáríkà ọwọ́ damiliki mọ́mọ́ àti ọ̀nà wọn ni a máa jẹ́ yín oṣù ó mú sẹ̀pẹ́ náìtì ó mú síprọ́ o sì sunu lé òjò sì rọ̀ o sì mọ̀. tarumuli izza summa tanamu layla. o sunu lé wọ́n sì fi ń fún ọ lóúnjẹ lójú oorun o sì jẹ́ o tó mú gìtá yín wáyé o tó kí stainless cup wá. yagusu le bahara máa ń tọ́lábà lálálí. ẹ jọ gbogbo ẹ̀yin àfa ẹ jí ẹ má sùn jọ jí bí baba Jánẹ́sì bá sùn ní orí pírójẹ́tì wọn wà dísìn o yóò ní Ìlọrin oṣù mẹ́nìkan Jánẹ́sì irú wọn gan ni ẹ máa wá kí
àwọn lẹ́kítọ́rà ẹni ọ̀gá wọn máa wá kí tí wọ́n ìnájú wọ́n fi nájú tààrà. تروم العزة ثم تنام الليل يغص البحر ما طلب الليالي. ẹ wo ẹ lọ padà lóko wèrè ẹ jọ oko wèrè lóògùn oògùn òsìdẹ́ǹsẹ̀ kí oògùn òsìdẹ́ mọ́ ebi lóògùn làwọn ti wá ó sóògùn tó wá ní àṣírí tí àlẹ́ ní ẹ̀ láti rí oògùn mọ́tòdọ̀ wa ti fẹ̀gbẹ́ lélẹ̀ lọ́sọ̀ adẹ́rù yín tí ọba sí yàn kí lápá wa dé dìde wù àti ní pé tí ń bẹ lọ wá ń tò gbé ẹ̀yin sì ní ẹni sí rúmọ̀tò bẹ́ẹ̀ bá mọ èmi tí mo dúró ògùn tó ga jù agboolé bàbá mi lọ́wọ́ tí máa mí tí ó máa mí kódà bàbá tó lóko ògùn tó bá dé stage gẹ́gẹ́ ni wọ́n máa ṣe ògùn bí ìgbà transformer fẹ́ já ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ẹ̀ lè sáré ti máa ní ìsìn kó gbọ́ràn ó ti lọ líìfù ó ti bá tiẹ̀ lọ. bíkọ́dìrì nìkadì tukita sábúlì màálì wà máa ń tọ́lá balẹ̀ ọ̀la sàyíra alayali. ìtì ń bẹ́ńlẹ̀ yóò sùn mọ́ tó o bá tiẹ̀ lè ṣe mí ìkúmọ̀jì wọn gbà tọwọ́ rẹ̀ tọ́ra àwọn tó fẹ́ gbà wọ́n kúnlẹ̀ mọ́dàdì tó gbé lọ àwọn tó fẹ́ gbà kúnlẹ̀ ọmọ àlùbáríkà ṣé bó ti wá rí ní ìsìn lọ́wọ́ àrí tó bá kun àtọ́lọ́ nù lé yóò wá gbẹ́dá lọ bọ́lọ̀ ni àbí òwe láwà ní lọ́wọ́ ẹjọ́ lọ ẹjọ́ abẹ́yìn ni lórí tó fi dá náà ní ká máa ríra wa ká máa rẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àti dọ̀lẹ́ kí lóò afá àwádé bí ìyàwó kí lóò wádé bẹ́ẹ̀ ohun tó ń ta spọ́tì bẹ́ẹ̀ ẹlòmíì ò lè yá àyàn fóònù ẹ lò ní ti bẹ́ẹ̀nù rẹ̀ ọ̀dà kò sì sí tọ́fà àwa kéékèèké àfáì náà ni ẹjọ ẹ lọ́kùn bí àǹkanjú má kánjú má téèyàn bá kánjú gba kọ́kọ́rọ́ làlẹ̀ kò bànújẹ́ ní òbí sí ẹ pè á wá lù lọrin bí a wá sọ̀rọ̀ fún yín ni. bíkọ́dìrì nìkadì ọ̀ tukita sábúlì màálì. má ṣe ń tọ́jọ́jọ́ orí rẹ lọ tọ́ ọ bá ṣe ń tọ́jọ́jọ́ orí rẹ lọ ọ yà tí wọn yàrá inú ìran yín ti jẹ́ wèrè. lórí tó ń wọ́jà ọ̀là òjò kí ló dé ọ̀wá ti ní útúbà kan tó ọmọ kànú kó sí tó o fẹ́ tètè kú ni sọ́là làlìkì yá mà ni ìyá rẹ kú o tó gómi ìwẹ̀ òkú lẹ̀ ẹjọ́ sèkú o sì lọ gbé orí rẹ lóhùn kí ló ń dààmú ṣe bọ́ pa àwọn ọmọ lóòkù ni màá ra màálù kan fún ẹ̀bùn mi yá yín ó ṣe ní bádàlì fún olè mọ̀ báyìí rẹ tètè fẹ́ bàjẹ́. وما رام الأولى سائر الليالي آيات الشباب تواني ẹ jẹ́ akánjú mọ́ ẹ jẹ́ ká rojú mọ́ wọn òròjú ni òjò lè parí iṣẹ́ wọ́n fún ọ ní 21 days bí o fi ṣiṣẹ́ àmọ́ kọ́ ọmọ sùn mọ́bi ó sì ti 19 days ọlára rẹ ọgbà mọ́ ọwọ́ parí kọ́ńdọ̀mù mẹ́fà onímọ̀ kanra mọ́ ni ó lè débi ọ̀n lọ bá ọ̀nà ó lọ fẹ́ gbà débẹ̀. وما رام الأولى سائر الليالي. gbogbo ẹni tó bá fẹ́ galáyé kò ní sùn lóru o ọmọ àlùbáríkà ọ̀sàdé débi ó dé yìí o wọn a máa rà á lẹ̀ fẹ́ lómi tí ò ní rí lò àìmọye yẹn tí ń rà á lẹ̀ fàbí bàbá gbọdọ̀ kù mọ́ máa ń parọ́ àìmọye yẹn tí ń rà á lẹ̀ fún tí ò rí lò nígbà tó ní òní nígbà tí wọ́n fọ́ ń sànà òní magnet kí ni ọ̀ràn kí ló fẹ́ ràn. Tawani. bàbá ní ọkàn ó ní ọjọ́ máa rojú má ọlọ́dọ̀ bàbá gbọdọ̀ fún wọn kó tí àfọ̀n wọn ní lọ sí photocopy ẹ̀ kí n ṣàlàyé ó ti pọ̀ ju ilé wọn adéwájú wọn bẹ̀rẹ̀ sí rẹ́rìn wọn ní kí ló dé ẹ̀ ń ṣiṣẹ́ mi ní ṣé ń tẹ́yìn ń lò rè ẹ fẹ́ di pajápajá ọ̀hún mi lè mọ̀ ni inú kí pajápajá ó mú ọ lẹ́sẹ̀ àti kó débi ọpọlọ rẹ̀ ìwúlọ́ fún ọmọ bí pajápajá báyìí lè débi ọpọlọ rẹ̀ ọ máa họ orí rìn ni
wọ́n gbé fún mi ní sọ̀bùnù kí n lọ wẹ̀ wájú báńkì lásán lẹ́rí tí ò ṣe wá sí mọ́mú tí mọ́mọ́ ṣe sìnà mọ́ àwọn ọdẹ ní ẹgbàá lẹ́nu rẹ̀ nígbà tí ń wẹ̀ wájú báńkì làwọn tó tọ́ sílẹ̀ ṣe ẹ̀yìn ní àfà ẹ̀jẹ̀ akáyínlẹ̀ láti òní lọ ẹ má ṣe wá sí mọ́mú tí mọ́mọ́ ṣe sìnà mọ́ o oríṣẹ́ ìtàwọ̀ ọlọ́dẹ ni ẹ ti wá sí òfò ẹ ti ṣòfò lónìí lójú ó gbogbo ládùúgbò. tàwa ni. ẹ jọ ẹ má jẹ àròjù mọ́ òròjú ò lè jèrè gbogbo ẹ̀yin obìnrin náà lẹ rojú iṣẹ́ táwọn ẹni tàná ṣe ẹ lè ṣe owó àbáyà lẹ ń wá ẹlòmíì ti fẹ́ lu ọkọ rẹ̀ pàtórí owó àbáyà àwẹ̀ mélòó lọ gbà tó fẹ́ lu àbáyà 150 àwẹ̀ mélòó lọ gbà tó fẹ́ lu àbáyà 150 torí àbáyà kan oṣù lọ́kọ mẹ́rin. tàwa ní. èèyàn náà ni ó múra sí ọmọ ṣe ó ní wọ́n ń ṣerú ẹ̀ òpònú ayírádà ezekúṣẹ. ẹ jọ ẹ̀bẹ̀ lábẹ́ ẹ má jẹ́ àròjú ẹ má jẹ́ àròjú ẹ máa ń tójú tu ààrẹ rí kó oorun rè tó jáde ni ẹni tí ó gòkè yóò rè bọ̀ gbogbo àwọn tí wọn jókòó táwọn ń fún lóko lónìí ṣé wọn dààmú rí ni bàbá má dìbò ẹbẹ yìí lẹ jókòó yìí òjò ti pakun yín bọ ọjọ́ ti pẹ́ ṣé bó ti bẹ̀rẹ̀ ní ni ṣé bẹ́ẹ̀ bí wọ́n ṣe bí náà lẹ bára yín báyìí lẹ bára yín má dìbò bẹ́yìn lẹ sọ̀rọ̀ yín lóko má dìbò ẹ ṣiṣẹ́ má dìbò ni ẹ ṣiṣẹ́ má dìbò lẹ́bi gbókò má dìbò ọ̀ wá ṣiṣẹ́ ọlọ́fẹ́ gbókò ó lè ládírẹ́sì báwọn. wọ́n tún mi èèyàn. ẹlẹ́ẹ̀kejì nínú tí mú yẹn parun azulmu. ọmọ àlùbáríkà àwọn tó bí yàn ṣàbùsí lọ́rọ̀ yín fi rí báyìí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàbùsí ọmọ yín ò lè yanjú tó bá escape ọmọ rẹ ò lè escape. asolimu wàdúlímì. gbogbo etí ń ṣe wùrùwùrù ńlọrin náà ní ṣe àbòsí níbẹ̀ lábẹ́ àbòsí ni ọ̀sẹ́ni ẹ̀ka tó ga tó kọjá ká sọ̀rọ̀ fún gbé ìbá tí sàlùdànù tó lè bù á jẹ gbé ìbá tí sàlùdànù olójú kan kí láàmà bẹ̀rù àti sọ̀rọ̀ fún ọ sí bàbá lè confront àti ṣe voice note. wàdúlímì. èèyàn lè jó kan méjì bá kú ó lè já sòrò kò kó tún já sòrò yàgò ìkẹlẹ ọkọ múnú méjèèjì bàbá jánẹsì pípa ọba kákárí ọ bí ọba jẹ àrí ọ àṣìṣe voice note ránṣẹ́ sí ọ máa bá yí ọ̀tá gbọ́ ọ̀tá sí fóònù rẹ. wàdúlímì. àbòsí ọ̀dà ẹja lọ kóńdé àbòsí ọkàn ló ń gbà wẹ̀ ní ọ̀fà àbòsí lẹ̀ ẹwà àbòsí ètí ń lọ lọ́dọ̀ àwọn olóṣèlú nísìn ọgbẹ̀wà lọ́dọ̀ sáálì òun tó ń sọ̀rọ̀ rẹ̀ láì dá ọgbà rẹ̀ sí òun tó ń sọ̀rọ̀ àmọ́nèjì ẹ̀ ní tó tún wá mọ́nèjì ẹ̀wà àti ráìsì náà ni. èyí tó sì jó lórí àbòsí yẹn jù ọ̀dọ̀ àwọn afá lọ́wọ́ àti lábòsí lọ́dún kúrò ọlọ́run ní àtètè kéwú tó bá yẹ pé nìsín la fẹ́ lọ lé kéwú ni á fi kéwú yín lẹ̀ fún mi á fi kéwú yín lẹ̀ fún mi kí ló mú ọ̀jọ̀gbọ́n kan tó fi ní alhamdulillahi alladhi ja'alani muslima alladhi ja'alani arabani li islama qabla muslima law kuntu arifa li muslima qabla li islama ma kuntu muslima. ó ní nítorí àbòsí ọ̀dọ̀ àwọn afá àti pọ̀jọ́ wa náà la máa sọ̀rọ̀ èèyàn méjì wọ́n lọ́ọ́ máa lọ wájú wọ́n lọ́ọ́ máa lu ẹ̀yìn ẹ jáwọ́ ń bẹ̀ tẹ́ ẹ bá fẹ́ lẹ́yìn àwọn àtàná ṣàbòsí lọ́rọ̀ wọn fi rí báyìí azulmu min asbabil afat àbòsí ṣíṣe ọ̀wọ́ àánú tí máa kó parun báyìí. ẹ wọ́n máa lùbáríkà ọ̀ṣàbòsí ó bóòdọ̀ jáde tàbí ayé ibi tí mo wà rèé ọ̀dọ̀ sáálì mo wà ọ̀la tán bàbá bá àfáàdé rẹ̀ wọ́n lábúlé rà náà sí bẹ́ẹ̀. 'N bolo ti ṣe 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 '
sọ babu rẹ̀ rà láyé ni àbọ̀jẹ́ bí àbúrò dádì ẹ̀. wàzọ́límì. àbòsí gbogbo ẹ̀yin ọ̀dọ́ gbẹ̀yìn shabab ẹ̀ má ṣàbòsí mọ́. àwọn àfa àmọ̀ ṣàdúrà fúnra wa lójú ara wa àmọ̀ ṣépè fúnra wa lẹ́yìn. ọlọ́run jẹ́ ọ̀dà fún ọlọ́run mọ̀jẹ̀ wálé mi ìwú ni ọ̀wà múnú méjèèjì. kílẹ̀ lẹ́ẹ̀kẹta. súnmọ́ gàtìrọ́ṣà táwọn kàlá. súnmọ́ gàtìrọ́ṣà táwọn àtàkàbùrù. ẹja lọ gbé ìgbéraga jùlẹ̀. ìgbéraga ni ọ̀jẹ́ lomi ọ̀lánẹ́. èyí tọ́ka dùn mọ́ wa nú ni pé bẹ́ẹ̀ sì ìgbéraga sí à ń lọrin kéwulẹ̀ kọ́wọ́ ẹ̀yin kẹ́ ẹ sọ àdì Islam ẹ̀yin kẹ́ ẹ wẹ àwọn bàbá wa sẹ́sìn ẹ jẹ́ wọ́n máa fún ẹ tí wọ́n wá nù táwọn wá nù tó lè dùn máwọn nùnù ògbón táwọn sọ yóò ní ìtumọ̀ sáwọn. wàlílì khálíkì kìbúrọ̀ ala kulli alamin wa ma kana dha kiburi minal khálíkì hàlíkùn. ẹja lọ gbégbéraga jùlẹ̀ mímọ kọ́ńkéw bọ́bá kọ́ńkéw nígbà tó máa ń fún yẹn lọ́wọ́ pé wọ́n lọ kọ́ńkéw kí ni káwọn ṣe wá dààmú sí kí ni yí bàbá kàmáàlì ó ṣe ebi yẹn kan lọ́kọ tí àtò òfin kọ́ tí wọ́n lọ́kọ tí àní. bọ́bá kọ́ńkéw tí wọ́n lọ fún lálùbáríkà tí wọ́n lọ di oyè ebi ọ̀pọ̀ àwọn kẹ́tí ọmọ ó ṣe bí fún ẹ pé mímọ kọ́ńkéw tó ọmọ. èyí máa fi kéwú halẹ̀ èyí fòògùn halẹ̀ èyí fìwé halẹ̀ arọ́mọkéw tó mọkéw jàfa rẹ̀ lọ àrí stúdẹ̀ntì tó mọ ìwé jàfa rẹ̀ lọ ju tíjà rẹ̀ lọ ju lẹ́kítọ́rà rẹ̀ lọ. bàbá wa sẹ́yìn sábà sọ gílúùlù sunu sí nígbà táwọn lé ké wọ́n á sa àwọn kẹjọ náà àwọn méjì wa wọ́n wá kún ọjọ́ wọn ní sẹ́ẹ̀rí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọpọlọ wọn jiná tí n bá kọtí àtàwọn ni wọ́n mọ̀ yẹ̀wò. ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹni tó fẹ́ gúnlẹ̀ ayọ̀ tí n bá kọ tírà tán àwọn ni wọ́n mọ̀. خالق كبره على كل عالم وما كان ذا كبر من الخالق هالك. ìtì ń bá ń bẹ lọ́wọ́ rẹ má jà yọ ọmọ pé ń bẹ ń bẹ tó o bá ti lè fi hàn ayé wọ́n rẹ́dì láti gbà lọ́wọ́ rẹ tí ó sì sí kẹ̀kẹ́ tí ó ṣẹlẹ̀ àwọn kan ń bẹnu ayé wọn ò mú bẹ́rù wá wọn ò mú pẹ́ńsù wá wọn ò mú tẹ́ḿpò wá ṣùgbọ́n wọ́n mú un tí wọ́n lè fi nu kádàrá rẹ̀ nù wá wọ́n mú rẹ́sà lọ tí wọ́n bá rí pé pẹ́ńsù lọ́lọ́run fi kọ́ wọn ó yí rẹ́sẹ̀ wọ́n sì mú típẹ́ẹ̀sì lọ tí wọ́n bá rí pé tẹ́ḿpò àbí báyìí lọ́lọ́run fi kọ́ wọn ó típẹ́ẹ̀sì ẹ̀ tá a bá déwájú ọlọ́run níbi yẹn léèrè o wọ́n ti ṣèyún gbénu ẹ má di ẹrù tí ìṣètò ọlọ́run lórí o ẹ̀yìn ọlọ́run ọ̀dà ńgbà bá dọ̀rùn sẹ́yìn ọlọ́run máa wá yanjú ńgbà tí yàfa làbíbù lẹ́nìkan báyàwó òun sùn ọlọ́run yẹn yanjú eléyìn sẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ pé wọ́n apá kádàrá rẹ̀ lẹ́ni lọ́lọ́run wà máa yanjú bí ìbá ṣe pẹ́ bẹ̀ pọ̀ kókó wọn dà pé ń tọ̀hún. bàbá jánẹ́sì ní dákun mọ́dà jókòrú ọ̀dọ̀ olùsìwọ́ náà tó ń ṣe bẹ́ẹ̀ ọmọ dá o. kàdásínà. bàbá ti yọ̀ǹda ojú wa náà lẹ tì ọlọ́run ó jẹ́ pẹ́ fún wa ọlọ́run ó jẹ́ alẹ́ sẹ̀sán. kàdásínà. ẹlẹ́ẹ̀kẹrin nínú tí kó parun bá yẹn ní sìnà. kó o sì ṣe sìnà débi kó o tún gba okùn ní wáàsí o ṣe sìnà o kọ̀ rẹ́sì tún gorí stage. o ṣe sìnà débi pé wọ́n sì ń fọ́ láwọ́ọ̀dù lóòtẹ́ẹ̀lì. wàláhì. wọ́n ní wọ́n ń patronize wa. wàláhì la. wọ́n ń patronize wa best customer of the year. àfà. èmi ọba yẹn tú lọrin.
kazazina. Sìnà ṣíṣe ìjẹyàn lẹ́yìn yìí máa kó parun báyàn. Ọ̀wá ń sọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ tí wo mi ọkùnrin ni mí wọ́n ní ó ní tí n bá wà lórí obè 6 hours ìní dìde olórí ibú dédé àsìkò tí bàálù ó fi gbéra lẹ́kọ̀ọ́ tí ó fi dé Káàbà ni wọ́n fi wọ́n lọ wọ́n tọ̀ wá lóòótì wàsọ́là ní wákàtí 6 o ò lè wàsọ́là mọ́ láyé rẹ tó fi kú. kazazina. o ti wá mú ọkọ gbogbo kínní tín gbogbo ẹni ń bẹ lórí rẹ ọ̀dájẹ́ kó mọ̀mọ́ ọmọ jápátá ọmọ stóònù gbogbo ẹ lọ́mọ. dàbí àwọn ìyá wa náà ni gbogbo ọkọ kírímù ni ẹ mọ̀ wọn ọmọ iná àti iná tó o fi bímọ tán ọmọ jẹ́nẹ́bà wẹ̀ tó o fi bí gbogbo ọmọ inú rẹ tán a woman at 50 ti tún ṣe TikTok Àjọkẹ́ ti tún ṣe TikTok tẹ̀rípa yé lẹ́yìn ti ta lẹ́yìn ọmọ 6 tó wá ń ṣe TikTok tá ló ń pè. kazazina. tá ló ń gbẹ̀rì níwájú rẹ̀ níwọ̀ ọkọ̀ tó ti padì ó náà ó tó ti hàn di ó náà lè mọ̀ ọkọ̀ 3 ló ti so kó wọn o tó wá ń ṣe TikTok ó kó ta ló tún fẹ́ ṣe tó tó ń di ẹlòmíì ni. kazazina fajtanibu ashtaki ili tu'udha. ìlà ń sọ bọ́bọ̀lọpọ̀ èèyàn àfi ń jálàbí ẹ má nu àwọn obìnrin ká lí mọ́ obì ti bímọ 4 kó tó mọ̀ pélé rẹ̀ ló ń wà. àfa mú fún àtọ́rọ̀ yìí wọn wà látijọ́ yìí ẹ̀yin lẹ́sẹ̀ súná àwọn ọmọ tí mò ń bí ẹ̀ sì òfò kò ní dáa fún yín. ọlọ́run o mọ̀sẹ̀lẹ̀ ìlàsẹ̀ mọ́ ẹ o. àmín. mọ̀jẹ̀ wọn òfin tí ọ̀dà ròyìn wá o. àmín. àfàtọ̀ wá sí wá sí njọ́ rẹ̀ láti kọ́dù rẹ̀ nu ọlọ́run mọ̀sẹ̀ bẹ́ẹ̀ fún wa o. àmín. alibarika neb Muhammad. sallallahu ala muhammadin. ọlọ́run afọlá alẹ́ ibi o bàbá rẹ̀ yọkan náà gbà lọ́wọ́ ọlọ́run yóò fún wa. bàbá àgbàjá náà sì bẹ́ẹ̀ ń jòkó. bàbá àgbàjá náà sì ni wọ́n stamp ẹ̀. bẹ́ẹ̀ni. turakingeri Sẹ́nitọ̀ Sọ́ọ́líù Mustapha wí dáadáa o ọlọ́run ọlá dáadáa rẹ̀ fúnnú ìlú yìí gbogbo àdúgbò ló ti sọ di street light iná wọn tẹ̀ yẹn bàbá á béèrè pé ta ló ṣe lé wọn ní turakiri àwọn sẹ́nitọ̀ tí ọ̀lọ́ gbàrú làbújá nù ráwọn tọ̀dọ̀ wa wọn lọ báláyé 40 kò sì sí ẹnìkankan tí ó dàn padà mọ́. wọ́n ti sòfò báwọn. àrùjọ wọn. sẹ́nitọ̀ kan kó ráìsì kí àwọn ni wọ́n bá kó wa. àsìwé ọ̀rọ̀ ọlọ́mọ ọjọ́mọ lọ ètí ẹ̀ ń lẹ́nu pósítà tẹ́ntì ń lẹ̀ mára gànà tá a lọ mọ́. bàbá wa Jánásì wọ́n ní kàkà Suratul Aala ń tà fi Sadélékè di gómìnà nu. àṣírí yín sì ni. àṣírí yín ni ẹ̀yin lẹ ní. àmọ́ bá ti kà á bàbá Jánásì ṣe yọ̀ǹda orí ìwọ ọ̀gbọ́dọ̀ balẹ̀ kọ́mọ́ lápá èèyàn 19 ní ọ̀kà àyà kọ̀ọ̀kan wọ́n sì máa kà ẹ má bínú pàǹfún yín láti rí o. ẹ̀yin náà lẹ́nu nǹkan yín o. ẹ̀yin lẹ́nu nǹkan yín o. àwọn tí Túràkì ṣe dùn mọ́ wa. ẹ lè rántí lónìí oṣù mọ́ Túràkì ó ṣe dáadáa níjọ wọn gbé kéèsì Ọ̀ṣun state lọ sẹ́nẹ́tà Ọ̀ṣun lọ́kọ́ sọ̀rọ̀ òun lọ́kọ́ sọ̀rọ̀ ó sì sọ ohun tó fẹ́ fọ wa n tá a fi gbọdọ̀ mọ́ n tí ò fi gbọdọ̀ mọ́ di gómìnà nù ọlọ́run. wọlá dáadáa tó ṣe fáwa. wọlá dáadáa tó ṣe fún wa Túràkì ń gèrí ọlọ́run bá a sọ di gọ́vnọ̀. àmín. gọ́vnọ̀ Kwara state ọlọ́run bá a sọ dà. àmín. ìbò tí wọ́n dì ní 2027 nígbà tí resident electoral officer tí ó bá kéde ó kọ Saliu Mustapha lọ́lọ́run di ọ̀dà. àmín. sọ ọmọ pé o ti mọ bí àwa náà wà nù bá márùn yẹn sí mi mọ́ o ti ibi tọrọ ẹni bá wà lèèyàn wà ibi olólùfẹ́ ẹni bá wà lèèyàn wà torí mo mọ̀ pé torí èyí mo lè gba mẹ́sẹ̀gì lọ́la irú ẹ̀ ti ṣẹlẹ̀ lọ́yọ̀ state rí bẹ́ẹ̀ni
mo ṣàdúrà fẹ́ nìkan tó fẹ́ ṣe gómìnà àárọ̀ ọjọ́ kejì gómìnà ló pè wá. gómìnà ló pè mí pé ẹ̀dẹ̀ ń ṣépè fún wa mo ní mi ò ṣépè fún yín mo ṣàdúrà fún yẹn ni. interest mi nìyẹn. tíkẹ́ẹ̀tì mi lẹ fẹ́ gbà mọ́ ọlọ́run ti gbà yùn ọlọ́run sì gbà á ọlọ́run ó gba eléyìí náà. àmín. ọlọ́run ó gba eléyìí náà. àmín. ọlọ́run ó gba eléyìí náà. àmín. wọ́n tó bá jójúlówó ọmọ Ìlọrin ni o. dáhìrì. ọmọ Ìlọrin. aláàlí. tọ́ ọmọ pọ̀ ọmọ. èèyàn mọ́kàndínlógún ni ó dìde èèyàn mọ́kàndínlógún. àwọn méje kan rèé. ṣé káwọn náà bá ké ni. olúwa mẹja kéwì. tọ́lá àjọ jẹ́ ni. bẹ́ẹ̀ni. mélòó lẹ́yìn báyìí. ọmọ àlùbáríkà ẹ̀sán lára jẹ. méje làwa báyìí. méje làwa àbí. bẹ́ẹ̀ni. ọ̀ya èèyàn méjìlá mi ó dìde. ìdí mo fẹ́ sá òjò wa lọ. ìdí mo fẹ́ sá òjò wa lọ. báwa bá ti ké tá bàbá jáde sí ó ṣe wútú wa. bàbá jáde sí ó ṣe wútú wa. bó ti jẹ́ nù. ọ̀ya. bismillahir rahmanir rahim. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أهوى سنقرئك فلا تنسى إلا من شاء الله إنه يعلم الجار ومن يق ونيسرك لليسرى ذكر النبات الذكرى من يخشى قد أفلح وذكر اسم ربه بل تؤثرون لا والآخرة إن هذا صوفي إبراهيم وموسى kájòkó. tọba ojúlówó ọmọ Ìlọrin tó sì dùn mọ́nú mo wà àdúrà rẹ̀ wá. àwa kọ́ la ná o. àwa náà láwọn àgbàtà kò fún lé. ọ̀ya tọba ojúlówó ọmọ Ìlọrin ani ọmọ wa ní ìsìn òmùá ńgbà tó àgbà wọlé tí wọn bá fọ́n pò ọmọ wa ké sọ̀sẹ̀ wọ àdúrà ńjọ náà. máa mú wa bàbá jánásì ní ọkà útúbà rẹ̀.